Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà ìgbàgbọ́ sóhun mi ló jọ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Fàyà kùn rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. À ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́ gbóhùn wa. Torí lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà mi gbàgbọ́ sóhun mi ló jọ dìbò. Ewé ń jẹ́. Àwọn tá a fi ṣẹ́ mi náà, àwọn nìkan náà ń jẹ. Tó fàyà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ẹni mọ̀nà ni mọ̀nà. Ẹni tí ò lágọ̀ kò lè mọye tán tágọ̀ bó bá dọ̀. Mo kí ọkùnrin ló wa, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà tẹ́ ní àǹfààní tí ẹ ń wò mí ní òní. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ní dì. Èmi náà ni ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátìbóyè, tí ayé mọ̀ sí Ewé ń jẹ́. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ lórí ètò yìí, a máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà tá a mọ̀ sí numerology. A máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá àti ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ sì ni a máa ń sọ̀rọ̀ nípa àṣírí àti egbò ní àwọn kan kéékèèké tí a lè máa lò tí yóò mọ jẹ́ àǹfààní fún gbogbo wa. Ẹ má wá gbàgbé láti subscribe sí orí ètò yìí kí lè kó fún wa ní àǹfààní lórí àwọn nǹkan míì tí a ti ṣe àti ọ̀pọ̀lọpọ̀ èyí tí a ti ṣe. Mo wá kí gbogbo wa lẹ́ẹ̀kan sí, tó bá jẹ́ pé àárọ̀ ni àwa, mo kí gbogbo ẹ káàárọ̀. Tó bá jẹ́ pé ọ̀sán òní àwa, mo kí gbogbo ẹ káàsán. Tó bá jẹ́ pé alẹ́ òní àwa ní gbogbo àyíká yìí tí ẹ ti ní àǹfààní tẹ́ wò mí, mo kí gbogbo ẹ kálẹ́. Ojú yín tí ẹ fi ń wò mí, ojú ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi tí ò ní di. Láká yín ò ní jọba láṣẹ Èdùmàrè. Èmi tí wọ́n bá ń sọ̀rọ̀ náà, èyí tá sọ tí àní lè sọ mí mọ́, ọlọ́mọdé kí a bá wọn sọ. Mo wá ń fi àsìkò yìí mo fi ń sọ fún gbogbo àwa tí a bá jẹ́ ó subscriber ní orí ètò yìí, ẹ má gbàgbé láti share program wa fún àwọn míì tó bá tún nídìí ẹ̀, fún àwọn míì tí wọ́n bá tún nídìí ẹ̀. Àwa tí a bá ṣe join, ẹ má jẹ́ ká kàn wà lórí ètò yìí lásán, ẹ má jẹ́ ká wò lásán. Subscribe kò ná ní data, kò ná ní nǹkan kan láti subscribe sí orí ètò yìí. Ilé náà kò tó máa fún wa náà ní encourage. Tẹ́ bá dẹ̀ tí ń wo àwọn fídíòs wa kọ̀ọ̀kan, ẹ máa kọ́mẹ́ǹtì, lóòótọ́ àwọn olóyìnbó ń bá mi sọ̀rọ̀ privately lórí WhatsApp lórí àwọn testimony kọ̀ọ̀kan bẹ̀ tí mi ò perfect tó. Ẹ jẹ́ kí testimony yín kó máa wà pàápàá jùlọ lábẹ́ post tí a bá ti sọ. Ní tẹ́ bá ṣe tí ò bá rí bẹ́ẹ̀, ẹ challenge wa. Lóòótọ́ a lè sọ pé gbogbo tí à ń sọ dandan ó lè rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó dá mi lójú pé out of 100%, ó sì dá mi lójú tí 50 tàbí 40% tán bá ti rí èsì lórí nǹkan tí à ń sọ,
ó dáa. Mo wá ń gbàládùra pé nínú àwọn 50 60 tí mo dákọ ìwọ náà wà lára wọn láṣẹ Èdùmàrè. Gbogbo nǹkan tí a bá ti ń sọ ní orí ètò yìí a ṣeré, bẹ́ẹ̀ sì ni a wá sí orí ètò yìí láti wá máa ro àròsọ tàbí láti wá máa sọ nǹkan tí kò sí nínú ètò tí à ń sọ. Ẹ rí lórí ètò yìí tí ẹ bá wò ó láti bẹ̀rẹ̀ a ṣeré lórí ètò yìí. Nǹkan tí orí ètò yìí tó dẹ̀ dá lé lórí náà ni pé láti lè jẹ́ kí a mọ̀ pé agbára ń bẹ nínú ewé àti egbò, agbára sì ń bẹ nínú àdúrà ṣíṣe. Torí most of àwọn ẹlòmíì wọ́n believe pé tí wọ́n bá ti rí ẹni tó ń jáwé tó ń jágbò tó ń jáwé tó ń wa egbò, wọ́n believe pé nǹkan kà ni wọ́n fẹ́ fi ṣe. Lóòótọ́ kò sí ibi tí ò sínú méjèèjì o. Kódà nínú àdúrà ṣíṣe ìkà wà ń bẹ, nínú oògùn ṣíṣe tewétegbò ìkà wà ń bẹ. Èyí tí o bá fọ̀ sí òní. But most of àwọn èèyàn believe pé nǹkan dúdú pé nǹkan burúkú ni. Òun la fi wá lórí ètò yìí àti láti máa encourage àwa tó jẹ́ pé ẹlòmíì wọ́n ti tì í lọ wá ìwàkuwà, wọ́n ti ti ẹlòmíì lọ wá ìwàkuwà. Mo rántí ọjọ́ kan tí wọ́n gbé woman kan wá sọ́dọ̀ mi, astagfirullah, woman kan wá sí ọ̀dọ̀ mi. Ó gbé ọmọ ẹ̀ wá, ó lọ́mọ yìí máa ń sunkún. Ọmọ yẹn máa ń sunkún gan-an tó jẹ́ pé ọmọ kékeré ni. Àtọ̀sán, àtòru, àtàárọ̀ ẹkún ni. Kò sí nǹkan tí wọ́n ti ṣe fún ọmọ yìí kò lọ. So arábìnrin tí mò ń sọ̀rọ̀ nípa èyí ó jẹ́ Muslim náà ni. Kódà ńgbà tí wọ́n gbọ́mọ ẹ̀ dé ọ̀dọ̀ mi ń sùn lọ́wọ́ ńgbà náà, nígbà tó yá tó máa jí báyìí ó bẹ̀rẹ̀ sí ni máa ké gidi. Ṣé àwọn pé tọ́mọ bá ń yọ̀ ọ̀tọ̀, tí nǹkan mi bá ń da ọmọ mi láàmú ọ̀tọ̀. Bí mo ṣe lọ ṣe àlùwàlá nìyẹn. Àti mo ṣe àlùwàlá mo wá gbé ọmọ yìí bó ṣe ń sunkún yẹn náà ni. Mo pèrun sí ní etí ọ̀tún, mo sì kọ́ mọ̀ sí ní etí òsì, etí àlàáfíà. Ó ti máa yá àwọn mùsùlùmí tó wà lórí ètò yìí. Immediately tí mo ṣe bẹ́yẹn tán, ọmọ yìí dákẹ́ lẹ́ẹ̀kan náà. Kódà ńgbà tí mo ń pèrun yẹn lọ́wọ́, ọmọ yẹn ń reason, ó dákẹ́. Ìgbà tó dákẹ́ mo sì kọ́ mọ̀ náà. Ṣẹ́ni nígbà tó ọmọ yẹn dákẹ́, bí ìyá ẹ̀ ṣe bú sẹ́kún nìyẹn. Madam, kí ló ń pa yín lẹ́kún? Kí ni nǹkan tó ń ṣe yín nǹkan kan? Ló bá ní nǹkan tójú òun ti rí, òun ti jẹ aáyán. Wọ́n ní kó jẹ aáyán 3. Òun jẹ 2, ó fẹ́ sí etí ọ̀tún ẹ̀, ó jẹ ẹyọkan, ó fẹ́ sí etí àlàáfíà ẹ̀. Mo ní nǹkan tẹ́ni náà mọ̀ òun ló ṣe fún yín, àmọ́ ọ̀nà ò gbabẹ̀ ni. So tí èèyàn bá ń wá nǹkan, kódà ìgbà míì tínú bá ń run ẹlòmíì, inú ló bá lọ sí ibi tó lọ o, nǹkan míì ni wọ́n á tún gbélé lọ́wọ́. Ó bẹ́tà kó ṣe nǹkan tó bá mọ̀ fún ẹni náà ju kó tún wá dákún ìṣòro ẹ̀ lọ. Tó bá complain pé nǹkan tó ń ṣe yìí o, nǹkan kan ó kù díẹ̀ káàtó, ó sì pay ju kó tún wá lò tán. Ẹni tí kì í lálàá pé eégún ń lé òun kiri tẹ́lẹ̀, pé bóyá nǹkan kan ń ṣe òun, kíní kan lé òun kiri lójú oorun, kì í lálàá bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o. Tàbí kó jẹ́ pé nǹkan kan tí kò ṣẹlẹ̀, torí ṣé rí aburú pọ̀ lé ayé, ní bá wọn máa burú láṣẹ Èdùmàrè. Aláburú pọ̀ nítorí pé wọ́n fẹ́ gba owó. Nǹkan tí ẹni tó wá ń wá tí kò béèrè wọn á gbé fún. Ó wà dáadáa, kí ó ṣe pé gbogbo ẹ̀ la fi ń wo fíìmù. Àmọ́ most of àwọn èèyàn tó ń ṣerú nǹkan báyìí, ǹjẹ́ wọ́n rántí pé àwọn náà bí ọmọ? Ṣé wọ́n rántí pé àwọn náà bí ọmọ? Torí èèyàn ò lè máa gbin ìkà kó má ká ìkà o. Lóòótọ́ àwọn kan wà tó jẹ́ pé
wọ́n máa fẹ́ máa tọwọ́ bọ̀yàn lẹ́nu. Àmọ́ kinní kan lèmi kàn máa ń mọ̀ lọ́rọ̀ ilé ayé ni pé kò sí nǹkan tó máa ń pẹ́, fúngbà díẹ̀ náà ni. Tó bá jẹ́ nìkan tó bá máa ń ṣe àdúrà tó sì máa fi ìgbìyànjú sílẹ̀, ìwọ tó bá ní ayọ̀ ọkàn tó sì farada gbogbo nǹkan t'Ọlọ́run bá ṣe fún ẹ, wàá mọ̀ wípé ní gbogbo nǹkan láyé yìí, kódà kí gbogbo àwọn èèyàn kí wọ́n péjọ kí wọ́n máa ṣe ọ̀tẹ̀ kí wọ́n fẹ́ lé ẹ kúrò ní ìlú kan tàbí nǹkan míì tó yàtọ̀ sí tó sì wà lórí ààrẹ, máa ní máìndì pé ìgbà tí ó bá yẹ tọ́sẹ̀ kan sọ́sẹ̀ méjì ó dákẹ́ lórí ẹ̀ ju kó wá lọ máa ṣe ìkà. A ní dààmú láṣẹ Èdùmàrè. Ẹ wá rí nǹkan tí mo mú wá fún wa ní òní, torí tá bá ní ká máa sọ̀rọ̀ ilẹ̀ á kún lórí èyí tí mo mẹ́nubà tí mo ra ṣàlàyé sí. Àmọ́ nǹkan tí mo mú wá fún wa ní òní, ẹ rí i pé mo gbé laptop dání tí mo ń wò. Mo ń wò lórí ara àwọn PDF wa kan ni tó sọ̀rọ̀ nípa bí a ṣe máa lo candle. Kódà a kọ síbẹ̀ pé bí a ṣe máa lo candle sí ọ̀nà ire, ibi àti ṣé rí candle tí ẹ̀ ń wò yẹn, wàláhì iṣẹ́ tó ní agbára ni. Iṣẹ́ tó ní agbára gan-an ò ní. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ níjọ́ kan, ẹni yẹn ni ó wá mi wálé, ó fẹ́ travel ni. Kò travel out tó bóyá bí Lagos to Port Harcourt kankan. Ó wá ní tọ̀, a fẹ́ bá mi ṣe àdúrà. Mo fẹ́ travel, ṣé kò lọ? Ẹni tó ní mọ́tò tiẹ̀ ni. Ṣé kò lọ? Mo wá ní tọ̀, kó lọ ra candle wá. Kó lọ ra candle ẹyọ kan wá. Ọ̀rọ̀ náà ni mò ń sọ o. Nǹkan tó wà nínú ìwé yìí náà ni mò ń ṣàlàyé fún wa. Ẹ jẹ́ káwa náà grab yẹn náà ká dìímú. Mo ní kó lọ ra candle ẹyọ kan wá. Ìgbà tó ra candle yẹn dé, fi pa gbogbo ara ẹ̀ láti òkè délẹ̀. Candle tó lọ ra candle funfun ni o. Fi nu gbogbo ara ẹ̀ láti òkè délẹ̀. Nígbà tó lò tán, mo ní kó dàníyàn sí. Ibi tá à ń lọ yìí, ojú ọ̀nà tá à ń lọ yìí o, ṣé a ní rí ìdààmú nǹkan kan? Nígbà tó ṣe àníyàn yẹn sí tán, gbogbo nǹkan tó bá ti ń jẹ́ candle tá bá ti fẹ́ tàn, tó bá ti jẹ́ candle àdúrà, ẹ mọ̀ pé bá ṣe máa ń tan normal candle tá a ṣáná sí lórí, tá wà lórí ẹ̀ kodò, tá fi lé ẹ̀gún orí kíní tó mẹ́ẹ̀tì yẹn. Bẹ́ẹ̀ kọ́ o. Tá bá ní bóyá bí candle holder, tá a bá ní, ẹ jẹ́ ká kọ́kọ́ fi iná ra ìdí candle yẹn, ká gbé sílẹ̀ lẹ̀ kó gan mọ́lẹ̀, ká sì wá taná sórí ẹ̀. Ìgbà tó ṣe àdúrà yẹn tán, mo wá ní tọ̀, nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ó máa gba time díẹ̀, kí a jókòó tì. Ìgbà tó jókòó tì candle, ìgbà tó dé ibì kan ní àárín, candle yẹn break. Candle yẹn iná ẹ̀ kú. Ìgbà tí iná ẹ̀ kú, ó wá jẹ́ kó yé pé iná candle tó kù yìí, nǹkan tó ń sọ ni pé ó lè lọ o. Ó lè lọ. Àmọ́ báyìí ló kàn lè máa ṣẹlẹ̀ lójú ọ̀nà. Bóyá kí mọ́tò yọnu, tàbí kó jẹ́ pé nǹkan kan ṣe mọ́tò àmọ́ kì í ṣe accident. Bẹ́ẹ̀ ni. Irú candle yìí tó bá jẹ́ pé nígbà tó ń jó lọ, ṣé you understand? Nígbà tó jó, kò tí ì jó débì kan, kò tí ì dá àárín, iná yẹn kú, kò gbọdọ̀ lọ. Ó ń jó bẹ́ẹ̀ kò tí ì jó dá àárín, iná yẹn kú. Àmọ́ tó bá ti dá àárín, tó bá lè kọjá àárín, ó lè lọ bẹ̀ tí ó kàn máa ní àwọn kó sàmú dání dáadáa. Tí candle yẹn bá wá jó tán pátápátá, kó máa lọ, ọ̀nà dáa, nǹkan kan ò ní ṣe. Àmọ́ tó bá jẹ́ pé candle yẹn ò tí ì jó dá àárín, ó kàn rọra ń jó lókè, iná yẹn kú, kò gbọdọ̀ lọ. A máa fi ń ṣe ìwádìí nǹkan mí bẹ́ẹ̀ lóríṣiríṣi yẹn tó wà lórí ìwé yìí. Ẹ wá rí èyí tí a fẹ́ sọ lénìí, ó wá ní í ṣe pẹ̀lú bí a ṣe máa ń lo candle àti ìmọ̀ numerology tá a mọ̀ sí ìmọ̀ astrology, kì í ṣe numerology, ìmọ̀ astrology.
ṣé rí gbogbo candle kọ̀ọ̀kan tí ẹ rí bẹ̀rẹ̀ látòrí black candle, blue candle, brown candle, green candle, orange candle, pink, purple, red, white, yellow, gbogbo àwọn candle yìí olóníṣẹ́ tí wọ́n ń ṣe o. Gbogbo àwọn candle ìpátá ló níṣẹ́ tí wọ́n ń ṣe. A kàn kí ṣàdédé lọ sọ́jà pé ẹ bá mi mú candle kan kó lọ lò ó risk. Àwọn wòlíì tó bá wà lórí ètò yìí wọ́n á ti mọ nǹkan tí mò ń sọ. Àwọn wòlíì tó bá wà lórí ètò yìí wọ́n á ti mọ nǹkan tí mò ń sọ. Ẹ foríjì mi o, ẹ̀yin bàbá wa. Ẹ rí black candle, ọ̀nà tí wọ́n máa ń lò yẹn sí ó pọ̀. Wọ́n lè fi ṣiṣẹ́ back to sender, wọ́n lè fi break spell, wọ́n lè fi any kind of protection, any kind of attack wọ́n máa ń lò fún. Tó bá pé blue ni wọ́n máa fi ń wá bóyá nǹkan kan ṣẹlẹ̀ níbì kan tàbí wọ́n parọ́ mọ́yàn, wọ́n fẹ́ fi wá òtítọ́. Wọ́n máa fi ń ṣe health, bóyá tí ẹni yẹn bá jẹ́ aláìsàn, inspiration, wisdom, immorality, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni wọ́n máa ń lo blue candle fún. Irú brown sí olúkálùkù wọn ó lọ bẹ́ẹ̀ ni, mo mú nípele nípele ni. Ẹ wá rí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ bí a ṣe máa ń ṣàlàyé àwọn oṣù tí ó jẹ́ àwọn ìràwọ̀. Ẹ rí i pé a sọ pé láti January 20 dé February 18 wọn ni Aquarius tí a mọ̀ sí ìràwọ̀ atẹ́gùn ilẹ̀ alákọ̀ọ́kọ́. Bẹ́ẹ̀ títí tó dórí December 22 sí January 19 tá a mọ̀ sí Capricorn, ìyẹn ìràwọ̀ iyẹ̀pẹ̀. Ẹ wá rí gbogbo àwọn ìràwọ̀ yìí, àwọn náà ní special candle tí wọ́n máa ń lò. Special candle for special prayer wọ́n máa ń ní. Ẹ rí irú Aquarius ń sìn. Wọ́n recommend pé kí wọ́n máa lo black, blue, grey, green, pink, white and yellow candle ìyẹn fún àdúrà. Àmọ́ tó bá ti ń jẹ́ pé àwọn àdúrà kan tó wà special tá a lè mọ irú candle báyìí ló yẹ ká lò fún àdúrà yìí. Irú àríṣiríṣi ìyẹn ìràwọ̀ náà wọ́n lè lo orange, pink, red, white. Ẹni tó bá ní ìwé àṣírí ìràwọ̀ ẹ̀dá tí a ṣe ń gbà yẹn, ẹ rí i pé mo ṣàlàyé pé kọ́lọ̀ aṣọ tí àwọn ìràwọ̀ náà lè máa wọ̀ òun náà ló tó jáde ibi candle wọ̀nyí. Orange wà ń bẹ̀, pink wà ń bẹ̀, gold colour wà ń bẹ̀, red. So bẹ́ẹ̀ lọ olówó àmì báyìí. Ẹ rí tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀nà àdúrà tí ìràwọ̀ kọ̀ọ̀kan lè máa lò. Aláàfin sọ wípé ní afọ́lọ́ nìkan mo máa ń kọ dáadáa lórí ètò pé ẹ má fọmọ ọwọ́ mọ̀ kẹbẹ̀rù Ọlọ́run, ẹ má fọmọ ọwọ́ mọ̀ kẹbẹ̀rù Ọlọ́run. Torí ẹni bá fọmọ ọwọ́ mọ̀ àlùmọ̀ ẹ pa, torí pé wọ́n yan nǹkan náà. Kádàrá tó kálukú yàn ó yàtọ̀ síra wọn. Òun náà ló jẹyọ ń bí báyìí. Ẹ wórú Aquarius ń sìn. Wọ́n tún recommend pé gbogbo ìgbà tó bá ti fẹ́ tan candle láti fi ṣe àdúrà nílànà ti àwọn Kristẹni, torí ìgbà kan a máa ń sọ̀rọ̀ nípa kíní àwọn Kristẹni náà ń béèrè pé kí ni nǹkan tí àwọn lè máa lò. Ṣé rí ìwé burning candle yìí ó dá tí àwọn tí wọ́n bá jẹ́ Christian tó máa ń pa psalm dáadáa tí wọ́n lè ka psalm tó bá lè máa lò. Irú Aquarius sì wọ́n ní kí wọ́n máa lo yellow and blue candle. Irú Aries sì pink and orange fi tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run. Àwọn Cancer sì wọ́n ní kó máa lo red and green. Capricorn wọ́n ní máa lo red and gold. Irú Gemini sì wọ́n ní kó máa lo red and blue. Leo wọ́n ní kó máa lo pink and orange àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wá rí èyí tí mo fẹ́ mú wá fún wa ní òní, ìyẹn bí a ṣe máa ń lo candle, particular candle. Nígbà wọ́n ní PDF yìí a ṣe ní èdè Gẹ̀ẹ́sì ni. Bí a ṣe máa ń lo candle, òní wọ́n ní candles in the image of seated cats are made in several colors.
and each color has a particular use. The black for luck, the green for money, and the red for love. Sọ̀rọ̀ mi yé. Ṣé wá rí tó bá jẹ́ pé ní a fẹ́ lò fún bóyá ìgbéyàwó kan tí ó ti dá tẹ́lẹ̀ tó wá ti fẹ́ dojúrú, tó ti fẹ́ da ojúrú, wọ́n ní ká lo red candle. Báwo ni a ṣe máa ń ṣe? Báwo ni a ṣe máa ń ṣe? Irú obìnrin bẹ́ẹ̀ tó bá yẹ pé obìnrin ló fẹ́ ṣe sí ọkùnrin, bóyá inú ọkùnrin yẹn bóyá ó máa ń le, tàbí ó jẹ́ ọkùnrin kan tó jẹ́ pé kì í fẹ́ rí ìyàwó ẹ̀ sójú, tàbí kó jẹ́ obìnrin tí kì í fẹ́ rí ọkọ ẹ̀ sójú, tó jẹ́ pé wọ́n ti da ìdàkudà sáàárín wọn, ó ní wọ́n máa ń ṣerú ètò yìí. Báwo ni a ṣe máa ń ṣe? Wọ́n ní kírú ẹni bẹ́ẹ̀ kan lọ wá image red candle. Image red candle tọkùnrin àti tobìnrin. Títọkùnrin ẹ jẹ́ ká kọ orúkọ ọkùnrin ká kọ sí ní ibì kan níbi ara. Títóbìnrin ẹ jẹ́ ká kọ títóbìnrin sí. Tó bá jẹ́ wípé ní ọkùnrin méjì ni nǹkan báyìí ń ṣẹlẹ̀ láàrin wọn, ẹ jẹ́ ká kọ orúkọ wọn sí image candle ọkùnrin. Tó bá jẹ́ pé obìnrin méjì ni image candle obìnrin. Ẹ wá jẹ́ ká fi òwú pa ká fi wé papọ̀. Ẹ wá jẹ́ kí a tanná sí méjèèjì, kí méjèèjì kan fèsì ara wọn ni, ẹ má jẹ́ kán kọ̀yìn síra wọn o, kán fèsì ara wọn, ká dì wọ́n papọ̀, ká wá tan iná sí. Tá bá ti wá tan iná sí, ẹ jẹ́ ká fi sílẹ̀ títí gbogbo ó fi jó, tó fi máa jó, tó máa fi mẹ́tì papọ̀. Lẹ́yìn ìgbà yẹn, ṣẹ́ni tí a bá wọn jó lọ́wọ́, kì í ṣe pé a máa jó a kàn máa wòran, ẹ foríjì mi, kì í ṣe pé a máa jó a máa wòran. Ẹ jẹ́ ká máa ṣe àdúrà nǹkan tá a bá ń fẹ́ lórí àwọn méjèèjì. Ẹ wo ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ. Ìwé náà wà lórí paystack wa tí a bá nídìí ẹ̀. Ìwé náà wà ní orí paystack wa tí a bá nídìí ẹ̀. Ọ̀nà bí a ṣe lè rà ó wà ńbẹ̀. Àwọn nǹkan tí ó wà ní orí ètò tó wà lórí ìwé yìí ó pọ̀, kò ṣeé kà. Ó sọ̀rọ̀ nípa ìmọ̀ astrology, ó sì sọ̀rọ̀ nípa bí a ṣe lo candle. Ẹ̀dá tí olúkálùkù wa jẹ́, ó sọ̀rọ̀ nípa ẹ̀. Ó sọ̀rọ̀ nípa ẹ̀ tó pọ̀ lóríṣiríṣi. Níbẹ̀ ẹ máa rí psalm and candle. Ìyẹn ẹ máa rí ní ọ̀nà 150 pages lè máa rí. Ó wà ní page 96 bí a ṣe máa lo psalm àti candle. Bí a ṣe máa lo seal àti candle, ìyẹn a sọ̀rọ̀ ní ìgbà 85 candle spell. Ó wà ní 87 pages lóríṣiríṣi. Ọ̀nà bí a ṣe máa ń lo candle, the hand of glory, controlling candle and spell. Bí a ṣe máa ń lò pẹ̀lú àwọn bí a ṣe máa ń lo psalm lóríṣiríṣi ló wà ńbẹ̀. Bí a ṣe máa ń lo àwọn incense tẹ́ rí yẹn, èmi ní 99 back to sender àti candle ó wà ńbẹ̀. So gbogbo ẹ̀ nìyẹn máa bá ńbẹ̀ ní oríṣiríṣi. 125 candle ritual for every purpose ó wà ńbẹ̀. Ìyẹn wà ní page 27. Ẹ máa bá lórí paystack wa tí a bá nídìí ẹ̀. Ẹ wọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ. Èmi náà lọmọ yín, àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiola láti Bóyìí Ayé Mọ̀sẹ̀wé jẹ́. Tó bá dìgbà mi á tún mú ọ̀rọ̀ mi tí ó tún yàtọ̀ sí eléyìí wá. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò ilé ẹ̀kan sí, kí lè kó wọn fún wa ní àǹfààní lórí àwọn nǹkan mi tí a ti ṣe àti èyí tí a ti ṣe. Ó dàbọ̀.